àmọ̀ pé èèyàn ní Buhari mọ̀ pé àwọn èèyàn wà ó rote èèyàn mọ́ tiẹ̀ mọ́ ṣe wípé ó ti gé tiẹ̀ lọ etí ẹ̀ ti di àṣẹ tí ẹ̀ kò di aṣọ mọ́ wọn ń ṣe nígbà bàbá débẹ̀ bàbá ó gbá ta parí ni ọ́ nígbà dẹ̀ wọ́n kàn lè ṣe wọ́n bá máa pa Nàìjíríà rẹ̀ kàn parẹ́ ní gbogbo ẹ̀ lọ gbogbo ń rùn dẹ̀ kò tán fẹ́ kan tẹ́lẹ̀ rí gbogbo tó ń ṣẹlẹ̀ àrò sí Tinubu rárá àti bàbá máa ṣe bàbá yébà ṣe máa ṣe bàbá máa ṣe ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn. àkọ́tà wá ṣe ìdíbẹ̀ bẹ̀rẹ̀ tá a fi lẹ̀kẹ̀ sí nídìí òun náà ni lẹ̀kẹ̀ tún jábọ̀ ní ẹ̀ ìlẹ̀kẹ̀ tó ti jábọ̀ ní ẹ̀ kọ́ṣẹ́ bàbá yẹn bá wà ara ń pẹ́ everybody àrò ó jẹun mọ́ kí ló dé. ó ṣe jẹ́ nìyẹn ọmọ bá máa wọ skul ní ìṣẹ̀mọ̀ ìtọ́mọ fi ń wọ skul ìgbà ayé tí wọ́n ń gbà táwọn lọ sí skul èèlò lọ́ fi wọ skul ó ṣe wà á ti jẹun ó dì nira ó ṣàbọ̀ ògbèmí ṣe bí bó ṣe bá mi wọ́n bọ́ bá sọ pé gbogbo Nàìjíríà ló ti fẹ́ ná hypertension nítorí oúnjẹ jíjẹ lásán bó ṣe wà èèyàn owó lọ́wọ́ lẹ́lòmí owó ọjà ọlọ́jà lẹ́lòmí ìgbé tó ń gbé ná tó ní gbèsè tó ń wẹ́ lòmí káàkiri kí ló dé ṣé bá ọmọ Yorùbá ni wọ́n kí ló dé tọ́jú yanni lára Nàìjíríà tí ó bá wọn lọ́rùn kó fi kó sílẹ̀ àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ṣé báyìí nà oníwọ́ lọ́la tó léyìí ọmọ pa wá sí Nàìjíríà kí ló dé ẹlòmí ò tó rán lọ sọ ọmọ tó lẹ́bọ̀ GS1 mi gan kò tí ì rí síìmù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ayé bí wà jẹjẹ wá Nàìjíríà kọ́ bá wà dé kó padà sí bó ṣe wà ṣó ti dé ní alọ́jọba kọ́tọ́kọ́tọ́ ni pé wọ́n bọ́ síbẹ̀ kò lè tó yé èrò lára rẹ̀ sì gbà yẹn lásìkò okòwò èrò lára kí ẹ wà ó ti ẹ̀yẹ́ pé òkòwò wà ń ta gbogbo everybody ló jẹun tó yó èrò lára kí ẹ wà 200-250 ẹwọ́n ẹ̀kọ́ ta kí ẹ wà ní ìsìn ṣé nira táwọn àgbìnà wọn rí ni ṣé báwọn ṣe ń lówó làwọn ṣe ń lówó ni ọmọ wọn jábọ̀ ṣe wà yìí bí ti ṣe wọ́n látàárọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹjọ́ kọ́ bá dáwọ́ èkó padà sí bó ṣe wà o ọlọ́run òní ni wọ́n lára kọ́kọ́ tí àtibọ̀tán wọn o ọmọ tí àtibọ̀tán wọn o àtibọ̀tán ló ṣe kókó o ọmọ tí kọ́ bá dáwọ́ èkó padà sí bó ṣe wà gbogbo nǹkan tó wọ́n gbọ́dọ̀ kọ́ bá dá padà kí wọ́n ṣàánú wa lórílẹ̀‐èdè yìí gbogbo ọmọ mi tó ti fẹ́ dàkúdàkú sí gbòòrò ṣọmọ tó kàwé tí ó ríṣẹ́ ọmọ mi ti gẹ́gẹ́ tòbí ló ń bọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ bá tẹ̀lé ṣe ìrànlọ́wọ́ fún wa ẹ jẹ́ kí gbogbo nǹkan kó wà ní ìrọ̀rùn. ṣe àǹtí ẹ̀yin ní ẹ̀wọ̀ gbogbo ọjà nìsín èní lọ́jà Kútọ̀ o tí Kútọ̀ bá kún nígbà tí Kútọ̀ sì wà dáadáa tó wọ́n wà ọmọ máa tira wọn ni ẹ má jìra yín lówó ẹ má gé bá ìjara yín but not now ẹ wò sọ́jà lílì sọ́jà aládìjọ́ náà ìjọ ọjà gbogbo la wà èèyàn mélòó lẹ́rí tó dúró tó wà rajà. tóun lè ṣe rí ìjọba tí ń bẹ lórí Ọlọ́run ìjọba tèmi ní ọmọ ìjọba àti ẹ̀kọ́ ìwádìí bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ sí. ẹlẹ́kùn èlò ni ẹ ta pọ̀ mọ́ yìí ṣé mélòó ń 500 naira ẹyọ kan ní sísà ẹ sì wá ní pé yẹ kan ní 500 naira kí ló tún wá dé kí ló dé tí gbogbo ẹ̀ tún wá rí báyìí nígbà tí wọ́n ní pé lè 500 naira mélòó lè gan la fẹ́ rà tó sọ́kù kò pọ̀ bẹ́ẹ̀. bàbá wa hàn ṣe dáadáa everybody àrò oúnjẹ jẹ ọba akẹ́ wo ni ọba akẹ́ máa ní kọ́ bá a ṣe ní style ní tó yẹ pé àwa gan tó yẹ pé a máa ṣeun báyìí a máa mú owó láàrin owó a máa fi ṣe nǹkan tó ń wà àdẹ̀ tó bẹ́ẹ̀ mọ̀. láti interview àyàgọ́ ọba àkìlẹ̀ ṣe gbogbo àwọn àyà ló jà tá a bá lè strike ok fún bóyá 3 days ni o bóyá a week ni o tá a bá lè ṣe èmi ní èrò kò yẹ kó wálé nígbà tá a bá rà anybody ò ní jáde kó jẹ́ kó bá a mú kó lọlé pé ọ̀rọ̀ epo yẹ kó wálẹ̀. ọ̀sán ọgbà àlùdó ní báyà. àwọn tó tún lọ́jẹ́ wọ́n tún náà lásìkò yìí àwọn kan tẹ pé a máa tọ́kọ̀ bí wálé nìkan àǹtí mi ẹjọ́ ṣe nǹkan báyìí fún wa a ní rora ṣí a máa ṣe pẹ̀lú dùn not now ẹni tó ná ọmọ méjì mẹ́ta ló lè sọ tó ti ná ọmọ méjì mẹ́ta òun ló lè sọ ẹ wọ ọmọ yẹn báyìí tí ní bùkátà ó ní Nàìjíríà ọ̀gá ẹ má rẹ̀ bí àwọn táyà ní bùkátà orúkọ mi ni Mosúnmọ́lá mo bá yín sọ̀rọ̀ láti ìkànnì ọ̀rẹ́ ọba 247 TV ni wọ́n láti wá bẹ̀rẹ̀ nípa gbogbo bí nǹkan ti ṣe dẹ̀rọ̀ nílùú torí apẹ̀rẹ̀ ata ẹ mọ̀ bí ẹ̀dá èló ni apẹ̀rẹ̀ ata yìí. apẹ̀rẹ̀ ata yìí ní ìsìn 16,000 18,000. 16,000 grandma àmọ́ tẹ́lẹ̀ kì í ṣe yèyí láàárọ̀ tẹ́lẹ̀ kó tó di pé bàbá wa Tinubu wọlé eléyìí 15 ìgbà míì ló bá wá wọ́n pin àríwẹ̀rì 25. òun ni àwọn ata yìí tẹ́lẹ̀ kó tó di pé ìjọba tuntun wọlé ìjọba tuntun wọlé bí eré bí àwàdà bí eré ọ̀nà máa dẹ̀rọ 5,000 ọ̀nà máa dẹ̀rọ 7,000 ọ̀nà ẹ̀rọ ti dé 10,000 bó ṣe wà lórí ìgbà yìí a ti tà ní 40,000 lẹ́yìn ìgbàjọba tuntun apẹ̀rẹ̀ kékeré ó ti wọ 50,000 àwa tún dúpẹ́ ní ẹni tó rà tó ti ń tà ní 18 àti ń tà ní 19 ó tún sì wálẹ̀. wọ́n fẹ́ para ìbí ní ọ̀rọ̀ tí mẹ̀kúnnù mọ gbogbo wọn ń ṣe ní ìsìn àti mẹ̀kúnnù àtolówó àti dọ̀dà bàkàn ní àjọ ń jọ̀kadà wà àjọ ń ju mọ́tò wọ̀ ni wọ́n fẹ́ pa wá ni tó bá tún náà tún fi kún wọ́n tún fẹ́ pa wá ni. àwa mọ̀ pé Buhari tiẹ̀ wà dáa torí ìgbà Buhari la babalá ní kò dáa àṣẹ bàbá ṣe ń bọ̀ lẹ́yìn tó bá ń bi ni á bi wọ́n
bá fẹ́ lọ rajà lẹ́kọ̀ọ́ 4,000 go 4,000 kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 2,500 lẹ́kọ̀ọ́ tí mo máa lọ 2,500 ní máa dé bọ̀ ní it's almost 10k ní transport money kò jẹ́ sí kọ́kọ́ lù gbogbo everything ló wọ́n oúnjẹ wọn owó mọ́tò wọn àárín kan jẹ sọ́bánẹ́sì ìgbọ́n ti pọ̀ jù. àmọ́ mo rí pé ẹ̀ṣọ́ lẹ̀ ń tà ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn títí gbogbo ẹ̀ ni mo rí tẹ̀ ń tà èmi lérò pé kò tẹ̀ yẹ kó tiẹ̀ dé ọ̀dọ̀ tí. ó dé sí ọ̀dọ̀ wa ẹni tó bá jẹun ká ní ló máa rẹ̀ ṣọ́ sára o ẹni tó bá jẹun ká ní ló máa rẹ̀ ṣọ́ sára ẹni tó bí ń pa kò lè wà ráyé mi wò mo jókòó látàrí omi sí mi ti tẹ́lẹ̀ tì àwọn ọmọ bíi mẹ́ta wà ní tó máa jẹun o ó ti sọ everybody o ọjà ò yá o gbogbo ṣọ́ọ̀bù ta sí ń lò tẹ̀lé ọtí wo ṣọ́ọ̀bù wa ní ìsìn báyìí ní ìsìn owó ṣọ́ọ̀bù 5 million níbo la ti fẹ́ rí níbo ni mo ti fẹ́ rí mi tí ẹni tí bá yà yìí tí mo bá ti fẹ́ ṣe ra.